ẹ̀yin èèyàn ní tẹ́ ń bá wa lọ lórí ọ̀rọ̀ Abdulrahman Muhammadu Bello ọmọ ìsàlẹ̀ kòtò tó pa Lawal Afsọ ọmọ nílọrin. Tuntun mo tún mú wá fún yín lórí rẹ̀ yìí o, mo ti mú tuntun wá fún yín lórí rẹ̀ o. Ẹ má jẹ́ ń tàn yín, ọ̀rọ̀ ọmọ Abdulrahman yẹn ó ti lọ ọlọ jìnnà gan o, ọ̀nà ẹ̀jí o. Kòtò tó jìnnà ní tẹ́, kòtò tó jìgìràwó ní tẹ́ pé àwọn tí ọ̀gbẹ wọn ò múra wọn ò sangun lọ́rọ̀ Abdulrahman yìí. Kódà àwọn agbófinró gan tó bá dá àyè kan yéè ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ ń sáré sọ kankan kí n tó mo mú wá gangan kí n tó tẹnu bọ̀, ẹ jẹ́ ń sáré sọ kankan. Àwọn kan ń wò pé kí ló dé ojú ọmọ Yorùbá fẹ́ fọ́rọ̀ àwọn àfáà lọ sára kàkà mọ́ báyìí. Àwọn àfáà ti bà nǹkan jẹ́ pọ̀. Àwọn àfáà tí ẹrú bí ti bà nǹkan jẹ́, àwọn àfáà kan kò wó lọ́wọ́ báyìí. Wọ́n lè kó mílíọ̀nù 2, 3, 4 owó ọpẹ́ àfáà wa, owó ọpẹ́ àfáà wa. Àfáà iṣẹ́ kí làáfáà gan ṣe? Ǹjẹ́ láàfáà bí ọmọ kí rẹ̀ tó kówó ọpẹ́ bí mílíọ̀nù 2, 3 wá? Pé iṣẹ́ kí ló ń ṣe, ibo ló ti rówó yìí? Àfáà ọmọ ogun ọkọ̀ tó bí ọkọ̀ 100 mílíọ̀nù 100 million. Ẹ dákun iṣẹ́ kí làáfáà ta lọ fún àfáà lọ́kọ̀? Bẹ̀rẹ̀ ló ń jálàbí mi, iṣẹ́ kí ló ń jálàbí rẹ̀ náà ń ṣe? Irú iṣẹ́ wo ló ṣe fún jálàbí rẹ̀ tó fi fún ọ ní ọkọ̀ tó tó ọkọ̀ 100 million 50 million? Iṣẹ́ kí ló ṣe fún jálàbí rẹ̀ tó fi wò pé ó yẹ kó wọ́n fún ọ lówó tó tóbi 20 million? Àwọn tí wọ́n wá ń lu òyìnbó gan-an tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe lórí kára lójú méjèèjì, ẹlòmíì ò lè gún èèyàn ní 2 million 3 million. Àbájá náà ni owó ọpẹ́ àfáà wa èlé ń lọ báwọn. Ẹ má gbàgbọ́ àwọn àfáà náà lọ dá wàhálà alẹ́. A fẹ́ mọ túùsì ọ̀rọ̀ téèyàn bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn. Ẹnìkan ní kọ̀sábù ń bi kéèyàn sóògùn owó, gbogbo àwọn bí wọ́n ti dá wàhálà lẹ́nu o. Ẹ jẹ́ n wá lọ bí tí ṣe wá láwọn àfáà tá à ń sọ ìjọba, a fẹ́ bẹ̀yìn gbogbo irú àwọn àfáà báyìí afẹ́kẹ́ bá gbégbèsè lórí àwọn náà. Kódà tẹ́ bá lè máa tú inú ilé àwọn àfáà lẹ́yọ kọ̀ọ̀kan, tẹ́ máa tú inú ilé wọn, ẹ máa tú inú ilé wọn. Pápá gbogbo àwọn àfáà tí wọ́n láwọn ń dá yàn lóhùn, tí wọ́n ra lékun, tí wọ́n ra orí oko orí ẹja, tẹ́ bá lè máa tú inú ilé ẹnì kọ̀ọ̀kan wọn. Kí lẹ̀ ń lò, kí lẹ̀ fi lè ṣe, kí lẹ̀ fi lè ṣe, tẹ́ bá lè máa tú inú ilé wọn, bóyá yóò ní ìsinmi díẹ̀. Ẹ jẹ́ n wá padà sórí ọ̀rọ̀ Abdulrahman. Ẹ má gbàgbé pé 5 million naira ni wọ́n bá nú àkáǹtì Abdulrahman, gbogbo àtàtijọ́ ń bọ̀rọ̀ yìí bọ̀. Wọ́n bá mílíọ̀nù 5 nínú àsùnwọ̀n Abdulrahman. 5 million naira bá nú àkáǹtì ẹ̀ gbogbo àtàtijọ́ mọ̀. Èyí tó wá sí ní kàyéfì tí mo wá rí ni pé ẹnìkan sẹ́yìn wọ́n fi kinní kan ránṣẹ́ sí mi, àwòrán kan ránṣẹ́ sí mi. Wọ́n ní ilé tí Abdulrahman ń kọ́ ni, tí ń kọ́ lọ́wọ́ tí ò tí ì parí, wọ́n ní ilé yìí ní ń kọ́ lọ́wọ́. Wọ́n ní ilé yìí ni Abdulrahman ń kọ́ lọ́wọ́ tí ò tí ì parí. Ẹ wo ilé ìbò ti tóbi tó. Ẹ dákun, ṣé ilé yìí ẹni tó ń ṣiṣẹ́ ìjọba gan fẹ́ pọ́ kàwé gboyè tó gbaṣẹ́ ìjọba, ẹ dákun ṣó lè rówó kọ́ irú ilé báyìí? Ṣó lè rówó kọ́ irú ilé tó tó báyìí? Ibi ayé ti bàjẹ́ rèé o. Ọmọ yẹn ọ̀sàgbàfọ̀ ọ̀n kaṣọ wálé ẹrú ojú olè ẹ̀ mú. Ẹ wo bí ọ̀rọ̀ Abdulrahman dádúró báyìí níṣẹ́ wá dúró létí wọn ní ń kọ́, ẹ wo ilé ìbò ṣe tóbi tó. Àwọn kan ní wọ́n talẹ̀ fún o, àwọn bíríkìlà kan ní ń bá kọ́. Ní tó súnmọ́ ni pé bàbá àti ìyá tó bí wọ́n ó rí i pé wọ́n ó rí ilé, wọ́n wà á rí gẹ́gẹ́ bí oore. Ẹ̀yin ẹ̀gbọ́n kan wọ́n ó rí ilé bí oore o, láì ní mọ̀ pé ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ kan ní ń dálé gbòdò ní fi ń kọ́lé, owó ẹ̀jẹ̀ ní fi ń kọ́lé lọ. Tó bá parí ẹ̀ tán ẹ máa ojú òtítọ́ Ọlọ́run tí ó ń tan ara rẹ̀ jẹ́ tẹ́lẹ̀ náà o. Àwọn àfọwọ́ àjókòó ń bẹ wọ́n wà láàrin ta Kùránì nínú ilé ẹ̀jẹ̀. Tẹ́ pé tó bá tún yá tó bá parí ilé náà tán ó ṣe é ṣe pé èèyàn náà ló tún máa panu ilé gan. Ẹ wà ká ẹ tẹ Kùránì ẹ jókòó rọ ẹ ka Kùránì wọ́n ó ṣe láìsí fún yín jẹ. Ẹ̀yin ni àfáà tẹ máa lọ ṣáájú àtẹ jókòó bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yin yẹn fún ìjẹ gan tẹ́ ẹ̀ mọ̀. Ẹ̀yin ìjọba wa ẹ dákun tó tọ́ lọ́hùn. Nǹkan ọ̀nà jí o. Ní tí àwọn tó wá iṣẹ́ ìjọba ẹ wá sọ àwọn ṣiṣẹ́ ẹ sọ wọn dẹni tí ọmọ ṣẹ́ ṣe. Ìkan wọn sọ pé ṣe
sópè àbí òpè nínú àwọn táwọn lọ ilé ká táwọn láwọn lọ skul èwo ló pé jù ní méjèèjì wà nílé kí ó pé ju skul lọ ẹ mọ̀ jẹ́ mọ́ ọ̀lọ́dọ̀ káwọn kọ́ wọn takọ̀ àpé bóyá èsì mùsùlùmí gidi gbogbo ọmọ Yorùbá bọ́wọ́ Abrahamu ṣe lọ́nu ẹ̀wà dúró lé tọ́kọ́ o tó ti láwọn dúkìá ní náà bómi o yóò láwọn dúkìá ní níbòmí tá àti ìmọ̀ tá ní mọ́ àwọn tó ti mọ́ ní pé kó ti nílẹ̀ oko kó ti ní àwọn ilẹ̀ tó fi owó dè mọ́lẹ̀ káàkiri o tàbá sì wá díẹ̀ náà bó ṣe wà wọn àkáǹtì rẹ̀ tán ní bá 5 million naira yẹn yóò tó lákáǹtì mi tó ó lé lákáǹtì mi tó owó tó ju bá ń lọ́nu ẹ̀ àní tá à ń sọ ni pé ẹ̀yin ìjọba níta tó ń bọ̀ ni pé ibi tẹ́ ilé ẹgbẹ́ ẹ̀wọ̀n tí Abrahamu tó lọ ní ìsìn ráì ní ìtẹ́ni ọlọ́wà tẹ̀sáré dájọ́ rẹ̀ tó lọ sẹ́wọ̀n ní ìsìn ẹ dákun mo fẹ́ béèrè ni ò ṣé wọ́n mọ̀ ṣe fọ̀rọ̀wánilẹ́nuwò lọ fún nínú ibi tó wà àbíbò torí pé ọ̀rọ̀ yóò ti débi tó yẹ kó dé àti àwọn tí ń ta kínní fún kì í ka wọn tán o àwọn tí wọ́n jọ ń ṣe gangan tí wọ́n jọ ń kóyàn tí wọ́n jọ ń pààyàn tí wọ́n jọ ń gbéyàn torí tẹ́ bá wo bó ṣe ń ṣe nínú ilé ẹjọ́ ńgbà tí wọ́n ní kọ́ lọ́mọ lọ sí òkè kúra òun nìkan kọ́ lòun pa òun nìkan kọ́ lòun ṣe òun nìkan kọ́ lòun ṣe nípa ẹ̀ ń bá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ dáadáa ń bẹ̀ ẹ dákun ọ̀rọ̀ Abrahamu ẹ bá ní túṣu lésàlẹ̀ kòkó ká lè bá àrímú mi o irú Abrahamu náà wá pọ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìlú o wọ́n ń bẹ lógùn stéètì wọ́n ń bẹ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń bẹ ìpínlẹ̀ Èkìtì wọ́n ń bẹ ìpínlẹ̀ Èkó ń bẹ ẹ̀yin ìjọba wa ojú Ọlọ́run wò yín o ẹ̀yin àáfàá bú náà tẹ́ ẹ mọ̀ sí Abrahamu ń ṣe tẹ́ ẹ dákẹ́tẹ́ fọ́ lẹ́rán àbí tẹ́ tó ń lọ gbẹ̀yìn pé bóyá kábàámọ̀ ọ̀bọ ń bẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ ní látúnbọ̀tán dáadáa o kò jù bá ń lọ ó dàbọ̀.